Hello, ẹ̀yin èèyàn mi. Ó Gargantua wọn náà lọ́ bá ń sọ wípé Naomi lọ sí conference kan. Wọ́n ní wọ́n wá interview ẹ̀ ṣe mọ̀ pé àwọn interview wọn yẹn òfófó wà ní ẹnu wọn gan. Wọ́n fẹ́ mọ in and out kọ́ mọ gbogbo bí live èèyàn àwọn afití wọ́n ní àwọn afi abẹfẹ́lẹ́ bojú báwọn náà ṣe máa ń sọ wọ́n á di kinní wọn mọ́ wọ́n á fàpá àdìbò tí wọ́n mọ́lẹ̀ kó tó ṣe bí òwe ẹ dáríjì wá torí now lọ́ba ni wọ́n béèrè pé Queen Naomi ẹ gbọ́ kiri kan wọ́n ní wọ́n ní ẹ sọ pé wọ́n ní kábíyèsí sọ pé ẹ máa bọ̀ pé àwọn pé ẹ máa bí pé ẹ̀yin máa bí gbogbo ọmọ inú òun fóun gbogbo ọmọ inú ẹ̀ fóun pé kinní kan pé kábíyèsí sọ bẹ́ẹ̀ pé ẹ gbọ́ kí lè rí sí i. Naomi ní irú question wo ni ìta lè bí la máa bí a lè bí tẹlòmíì mọ́ tiwa. Kábíyèsí ti lọ́mọ rẹpẹtẹ already pé ìtóun máa bí lòun máa bí pé so tóun bá ní òun máa bí mo kò sí anybody tó lè question òun tóun bá dẹ̀ ní òkè tóun dẹ̀ bí ó ti tó kò sẹ́ni tó lè question òun pé bóun tiẹ̀ sọ pé òun fẹ́ bí ọmọ fún kábíyèsí ní rẹpẹtẹ ṣóun ló máa bí gbogbo ọmọ òun ṣe baby factory náà wọ́n ní nǹkan tó sọ fún wọn ni pé òun ṣe baby factory wọ́n láwọn pípọ̀ yẹn tó wá lọ nínú pé ṣé bẹ́ẹ̀ ti sọ ẹ ṣàgbọ́ sí kábíyèsí ẹ gbọ́dọ̀ obey nǹkan tí kábíyèsí sọ ẹ gbọ́dọ̀ pé kábíyèsí ní ẹ máa bí ọmọ fóun rẹpẹtẹ ó ní àtọ́wá jẹ́ yẹn ara ò kì í ṣòkúta ẹ jẹ́ kí ẹ tiẹ̀ bá mi bẹ ọlọ́run kẹ́lẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé Olúwa ó ṣeun fún àwọn tó ti fún mi ó ti fún mi láwọn ọmọ ẹ bá mi gbàdúrà pé kọ́lọ́run kó bá mi dá wọn sí pé òun ti try fún kábíyèsí mélòó kí ṣé wọ́n tún bí èkejì ọmọ àbẹ́kẹta ọmọ pé òun ti bí gbogbo òun ṣe competition for anybody pé wọ́n sọ pé ó máa bí ìbejì ó máa ṣe kíni ó ní kíni ṣé ìtí wà tóun ṣe birthday tí sinmi àbúrò òun lovely sister òun tó sọ pé àǹtí mi ẹ máa bí ìbejì ẹ tún máa bí ìbejì o ẹ tún máa ṣe kíni pé òun kàn rẹ̀ rẹ̀ pé òun ni ó ké o nǹkan tó dáa ni ó nígbà tó ń ṣe bẹ́ẹ̀ di ọmọ àbúrò òun ti sọ bẹ́ẹ̀ pé ó máa bí ìbejì ó máa ṣe kíni Olúwa sọ pé òkè o ẹ ti rí baby factory o òun ti bí bẹ́tà òun ti bí tadé ní kí ló tún fẹ́ bí inú ọmọ pé kọ́ bá àwọn gbàdúrà kọ́ lọ́n bá àwọn tọ́jú àwọn ọmọ yẹn kékeré ló tún kù so pé báwo lè tún ṣe máa sọ fóun pé kábíyèsí sọ pé wọ́n ní ẹ̀kọ́ tó tiẹ̀ fà á ni pé wọ́n ní ṣe ni kábíyèsí wà ló ń bínú pé báwo náà ṣe máa béèrè question yẹn ní ọwọ́ Naomi níta gbangba tí Naomi dẹ̀ fún wọn létí kí ló dé tí Naomi sọ pé òun máa bímọ sí ó ní ṣèbí òun lòun ní ara òun lòun ní nǹkan tóun fẹ́ ṣe pé ṣé òun wá fún competition ní ilé kábíyèsí òun wá fún láti tún ọkọ òun ṣe àti láti tún ilé ọkọ òun ṣe àti láti gbàdúrà kọ́lọ́run bá òun tọ́jú àwọn ọmọ tóun bí pé nǹkan tóun wá ṣe ń lè kábíyèsí kí ọkọ òun dẹ̀ ní tẹ̀síwájú kì í ṣe pé bóyá tó wáyé pé tọmọ àti bí ọmọ ti bí àti kò sí kẹta ọmọ àti bọ́kùnrin àti bóbìnrin pé kí ló tún kù pé ọmọ pọ̀ rẹpẹ̀ ṣé bí kábíyèsí ti bímọ kún ààfin pé báwo ọmọ ti kún ààfin rẹpẹtẹ pé kí ni kábíyèsí tún ń wá nu ọmọ ó ti bímọ kò ságàn kí kábíyèsí bá dẹ̀ tún fẹ́ ọmọ sí àwọn kan wà ní ààfin tó ń sì bímọ kí kábíyèsí request ọmọ lọ́wọ́ àwọn yẹn ó ṣàní bó ṣe máa ń gẹ̀ẹ́tà àwọn ọmọ yẹn pé kán sọ fún àwọn yẹn káwọn yẹn lè bí wọ́n lè bí kún ilé fún kábíyèsí pé bẹ̀tì tóun rí láàfin lénìí o àwọn kábíyèsí ti lọ́mọ rẹpẹtẹ pé báwo ló ṣe máa dùn kábíyèsí pé
òun sọ pé òun ò bímọ mọ́ pé kí ló dé òun bí pé at least àwọn ọmọ tóun ní níta wọ́n fẹ́ wọ 1,000 àwọn tóun bá ṣe àwọn stampede gbogbo every year ó ní wọ́n more than 1,000 ó lọ àtọmọ tòun àtàwọn ìtòhùn ṣùgbọ́n ọmọ ọlọ́mọ ń jẹ́ pé so ìtòhùn dẹ̀ ti bí kábíyèsí kọ́dọ̀ bá àwọn owó wọn pọ̀ pé ṣé wọ́n tún bí ó ti bí mẹ́ta ó ti bí ṣé mélòó lòun fẹ́ bí òun bí bẹ́tà òun bọ́kùnrin òun ti bóbìnrin kí ni kábíyèsí tó ń wá tó bínú pé kábíyèsí ẹ bínú níwọ̀n o ẹ má bínú torí ẹ̀yin fẹ́ kémi máa ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe gbogbo request yín kémi máa give fún yín kí n máa satisfy yín gbogbo ìtẹ́mi béèrè lọ́wọ́ yín mélòó lẹ satisfy wọ́n ṣàfihàn yẹyẹ wọ́n fi ṣe pé bẹ́ẹ̀ kábíyèsí máa serious pé kì í ṣe bẹ́ẹ̀ Naomi wọ́n ló sọ àwọn instances fún kábíyèsí pé kábíyèsí wà ń bínú kékeré tí kábíyèsí tí Naomi fi sọ pé ó dààmú ti gbọ́ pé màá bí ó ní kábíyèsí ó ní ẹ má wọrí ọmọ sọ fáwọn tó wà láàfin pé àwọn tó kù ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń gba ọmọ lọ ọ̀yà ní káwọn yẹn bí ṣóun nìkan ló fẹ́ bí Kúnlé mélòó lòun fẹ́ bí tó máa pé kábíyèsí ẹ̀yin náà ti bímọ ọmọ ti pọ̀ láàfin wọ́n lẹ́rìn pé gbogbo yìí pé kábíyèsí kan kábíyèsí ẹ̀ ní bínú ni a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tó lérò pé ẹ̀ lè tatú tẹ́lẹ̀ ẹ wá wo bójú ṣe ń ti àwọn ọ̀tá àtìgbà tẹ́ ti bí taré ní káwọ̀ ṣé kò yẹ kí tó wá sọ̀rọ̀ báyìí máa yan Ọlọ́run ògo ẹ ṣáà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olúwa ó ti lé àgàn kúrò lọ́dọ̀ yín gbogbo àwọn tó ń sọ̀sọ̀kúsọ tó rẹ̀ mo ṣe ní ìdádé kábíyèsí máa fa ọdún ẹ ti ẹ̀ try kábíyèsí ẹ̀gàn ní ẹ̀ torí bí èèyàn ṣe ń try fún obìnrin kábíyèsí ń try fún Naomi kábíyèsí kò sí nǹkan tẹ́ fi tẹ́ lọ́rùn ṣùgbọ́n ẹ jẹ́ kó ní ìfọkànbalẹ̀ yẹn tó ń béèrè lọ́wọ́ ẹ̀yẹ fi fún ṣe ti gbọ́ kábíyèsí o adé pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ èèyàn dáadáa níyìn ẹ̀yin jẹ́ kí n jẹ́ òun ló láyé irú ẹ̀ lẹ́yìn gbá fún gbogbo ẹ̀dá ṣùgbọ́n ẹ̀dá kẹ́ẹ̀dá tó sọ pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa tínú tí ń bí tó ní òun fẹ́ bà tiyín jẹ́ kò lè bá wọn lè rí tiyín bá tí wọn ló máa bàjẹ́ tógo bá ń jẹ́ tọlọ́run ìfẹ́ tẹni fún Naomi ìfẹ́ látọ̀run wà ní lágbára Ọlọ́run túbọ̀ máa bùkún yín nítorí bẹ́ẹ̀ ṣe fa Naomi mọ́ra tẹ́ fa àwọn ọmọ ẹ̀ mọ́ra ó ti bímọ fún yín ìtòrí ẹ̀kú kéèyàn yóò tán kó máa wá bẹ́ẹ̀ ọdún ìfẹ́ náà ni ìtọ́lọ́run bá mú wá ẹ jẹ́ ká bí kò sẹ́ni Ọlọ́run onígbà ìṣù láti dè wá lọ́nà tí Naomi olóòlè dọ̀là ń sìn yín kí Naomi sọ pé ọmọ tuntun wù mí bí mo fẹ́ bímọ why not á bí láyé àtàláfíà ṣùgbọ́n tó bá lè sọ pé kábíyèsí o àgbà tí mo ti bí mẹ́ta mo ti bí tàrí nìkan mo ti bí mẹ́ta ó easy ní kéèyàn bí ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo gift ni látọ̀dọ̀ Ọlọ́run wá bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ yẹn pátá wọ́n máa dirú wọn máa dìgbà nígbà tí iṣẹ́ àwọn ọmọ yẹn bá máa jáde báyìí fún yín pé wo kábíyèsí wọ́n yìí kéré ń sìn àwọn ọmọ yìí kéré jẹ́ kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ìdàgbàgbà ẹ lè máa mọ̀ pé tó ti yọ gòlòtògòlò tó rí fìrì gbọ̀n tó fi ìbí ti yín báyìí ẹ máa ké hallelujah sí Ọlọ́run ọba bẹ́ẹ̀ ẹ jẹ́ kán ní good education sound education fáwọn ọmọ bá ti ní sound education wọ́n máa gbóògùn yín ga Ọlọ́run á tún gbóògùn Ọlọ́run ga òun ní the most important kọ́lọ́run bá wa wo gbogbo àwọn ọmọ wa kó bá wọn wò kó bá wò wọ́n yè kíkú má jí wọn pa kárùn má sọ wọn lọ́jọ́ kábọ̀ Ọlọ́run kó dájú lórí wọn. I cover all of them with the blood of Jesus. No weapon fashioned against your children, Kábíyèsí, shall prosper in the mighty name of Jesus. They shall be the envy of the nation in the name of Jesus.
bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo àwọn ọmọ Naomi yẹn ẹ má bẹ̀rẹ̀ ẹ jẹ́ kán bẹ̀rẹ̀ sí ní ṣe gọ̀lọ̀tọ̀ sí gbogbo àwọn ọmọ tọ́lọ̀ fún yẹn kán bẹ̀rẹ̀ sí ní wọ́n á rí fìrìgbọ̀n lórúkọ Jésù bí bá rọ́pò ṣe ń rí yín tínú ẹ̀ ń dùn ẹ wo àwọn ọmọ fa rọ́pò gbogbo kan ẹ wo àwọn women yẹn àwọn obìnrin tó fi ń tọrọ fún obìnrin àbí ṣé ti kábíyèsí àbí ti gbogbo àwọn ẹ̀gbọ́n ọkùnrin tí gbogbo wọn rí fìrìgbọ̀n fárọ́pọ̀ gan wọn rí fìrìgbọ̀n ẹ̀ bẹ́tẹ̀ bí gbogbo wọn ṣe rí fìrìgbọ̀n bóyá màmá náà jọ gbogbo wọn fi ẹ̀rọ àwọn ọmọkùnrin ọmọ ìpè yẹs ọkùnrin àwọn òyìn bí Olúwa ṣeun Ọlọ́run àbáyín wò wọ́n bàbá parọ́pọ̀ àgbáyé àtàlẹ́ o ẹ̀ní dàgbà yá o ẹ gbogbo ẹ̀ tọ́tọ́ ẹ̀rọ ikú kọjá bọ́ sínú yìí gbogbo àwọn ọmọ yín pátá lọ́ máa fi yín lọ́kàn balẹ̀ wọ́n tẹ̀ tí ń ṣe fún yín jẹ ìtẹ́ ti jẹ kò ní kan ìtẹ́ tó máa jẹ sí kò ní kan Olúwa á dáàbò gbogbo wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbogbo àwọn ọmọ wa pátá wọn á yàn wọn á yanjú àbọ̀ Ọlọ́run á dájú lórí wọn agbára Kristi kò ní jí wọn parun ní sọ wọn lọ́jọ́ gbogbo bá ń jẹ́ ti Ọlọ́run ẹ ṣé o wọn ní ẹni tó bá ń fẹ́ rẹ̀ kó yọ̀ fún ní ire o kí àfi kábíyèsí kó tòrò kí ìjà má sì ń bẹ̀ kí gbogbo àwọn èṣù tó wà ń bẹ̀ Ọlọ́run kó pẹ̀tù sí wọn nú kọ́ má ṣe ìrara mọ́ kí ọkàn gbogbo yín ó lè balẹ̀ kí gbogbo wa náà kó lè balẹ̀ Jésù Olúwa wa àmín ẹ̀yin èèyàn wa ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa subscribe kéde bá fi tó kù sí comment section Jésù Olúwa wa àmín ẹ ṣé gan yín èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ abọ́ Ọlọ́run á dájú lórí yín gbogbo wa pátápátá la máa rí ikú kọjá bọ́ sínú ìyè tógo bá ń jẹ́ ti Ọlọ́run a kú ọdún iléyá o ẹ̀mí aṣọ ọ̀pẹ gbogbo ọdún tó bá aláìka máa dúpẹ́ lọ́dọọlọ Jésù Olúwa wa àmín.